Muideen lò until gbàtàn tó gba property yẹn lé lọ́wọ́. Are you getting me? Now Muideen olóòbá gbowó jáde Muideen ò ní 1 naira sínú bank account kò tiẹ̀ lákàntì débi tí ó ní 1 naira sínú bank account yẹn. Are you people dumb? Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn iṣẹ́ sórí yín ò pé ni. You don't get this thing. Mi ò ní wá sí ìta wá sọ̀rọ̀. Mi ò ní wá sí ìta wá sọ̀rọ̀. Tó bá jẹ́ wípé Àgbàlá Gabriel ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe fún bọ̀bọ̀ yìí. Mi ò ní kó má jẹ lára ẹ̀ torí ó jẹ mọ́dànù ní nǹkan nínú ìrìn àjò yìí. Mi ò ní sọ pé kó má mi ò ní wá síta. Now, do you want to tell me pé Muideen ni ò tí dàgbà tó afọ́jú mi ò mọ̀ bí yóò ṣe ládùúgbò yín sàmà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ yìí mi ò bí yóò ṣe ládùúgbò yín ṣé mọ̀ pé afọ́jú ṣé mọ̀ pé ẹ̀ tí bá afọ́jú pàdé ní báǹkì rí. Mi ò mọ̀ bí ẹ ti bá afọ́jú pàdé ní báǹkì rí tẹ́jọ́ tó sórí kíù rí ní báǹkì afọ́jú ni o ká tó wá sọ pé Muideen now wọ́n ní ṣé rí Muideen bí ẹni tó ná màmá ṣé Muideen yẹn ná mà lójú yín àwọn dìdìrín kan lọ́sọ̀ yẹn wọ́n ní ṣé Muideen ná mà lójú yín má ṣé Muideen ṣe ń tá lè ṣe kiri kan ṣùgbọ́n sometimes ago nígbà tó jẹ́ pé Muideen dídì tó ti di ṣi èrè lẹ́dà gidi tó ti di ṣi èrè correctly lẹ́dà tó bá ń sọ̀rọ̀ nígbà yẹn ṣe bí àti Àgbàlá Gabriel àtẹ̀yìn tẹ́ ń comment lẹ́ sọ pé wisdom ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí bọ̀bọ̀ yìí tó bá ń pa òwe jáde tó ń sọ̀rọ̀ jáde. God bless you Baba Rántí Elijah. You see Bankole Olúwalọ́pẹ́, God bless you my brother. Ó mọ ohun tó ń sọ now. Now let me tell you something. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ wà ń bẹ̀ nígbà yẹn náà ṣebí you comment then ẹ̀yin ìwọ̀n ṣe bẹ́ comment nígbà pé ẹ máa wo brain lórí bọ̀bọ̀ yìí ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ mú kúrò níbi tó ti ń ta phone kíní ni o phone accessories wọ́n ṣẹ̀ mú kúrò ní express nígbà yẹn ni o ṣàpẹ́ ìgbà yẹn ló wọ́ọ̀sì jù sí i lọ. Abe Lincoln, your problem is not from this planet, it's from another planet, okay? Ìgbà yẹn gbogbo ẹ̀yin èèyàn lẹ ń comment ìgbà pé ẹ wo wisdom lórí bọ̀bọ̀ ìyẹn ìgbà tó sì mú gbó correct tó mú kú mú correct ẹ comment ìgbà pé ọpọlọ ló wà lórí bọ̀bọ̀ yìí. Àjàyí Babátúndé, God bless you too. Ẹ̀yin lẹ ń comment ìgbà pé ọpọlọ ni lórí bọ̀bọ̀ yìí. Now báwo ló ṣe wá di pé ẹni tí wọn ò wá jó jáde tí wọn ò jó rìnrìn kúrin of reason tó ṣe wá sọ pé ó ń jáde o báwo ló ṣe wá dẹni tí ò lọ́pọlọ mọ́. Okay, kò lọ́pọlọ Oríyọmí ò point sílẹ̀ méjì pé bí tó máa sáyẹ̀nsì ni kó tó sáyẹ̀nsì bẹ̀ kò lọ́pọlọ àbí bẹ́ẹ̀ kọ́ kò ní ọpọlọ Oríyọmí ò tọ́ka sí ìwọ gan tó ń gbọ́ mi tó ń kọ̀kọ̀ kúkọ̀ tó ń ṣeré déédéé ìwọ gan ó ṣe máa bèrè lẹ́ẹ̀mẹ́ta sẹ́mẹ̀rin ní báǹkì ni kó tó sáyẹ̀nsì bí tó bẹ́ẹ̀ kó sáyẹ̀nsì wáyé bàbẹ̀ excuse me ṣé kí n ṣe apá bí àbí bí ó ṣe máa bèrè ni kò béèrè lẹ́ẹ̀mejì kó tó sáyẹ̀n kò lọ́pọlọ àbí ẹ̀kọ́ ló fi sọ pé tó bá yẹ pé ilé òun èèyàn gba dọ́kúmẹ̀ntì ilé ẹ̀. God bless you Ṣẹ́gun Samuel ó ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ. Now gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi listen to me good ẹ jẹ́ ká jọ́jì tó wà lẹ̀. God bless you àtẹ̀lé ayé Abraham, God bless you. Ta ló sọ wípé kò mọ̀ tó sọ? Ta ló sọ wípé kò mọ̀ tó sọ? Ó mọ̀ tó sọ my dear. Ó mọ̀ tí ó ń sọ dáadáa, ó yé dáadáa clearly ní tó sọ. Wọ́n ní kéèyàn sign, ó sign síwèé. Ó sign tán. Wọ́n fún ní document. Wọ́n tún láti máa béèrè lọ́yẹ̀ pé báwo ni? Ó lóun ò dó bí. Ó ní tó bá jẹ́ pé ilé mi wà ní ìta. Ó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n níwọ̀n bá ìgbà tó ti wà nínú compound mani kò tẹ́ mi ní ọrùn. Kò tẹ́ mi lọ́rùn so for anybody láti sọ gbólóhùn yẹn jáde ẹ wá ní orí ẹ̀ ò pé my brother
orí ẹ̀ pé dáadáa ó mọ tó ń sọ kí ló dé tó Oríyọmí ò sọ pé ẹ má jẹ́ ká gbé document lé lọ́wọ́. You don't know who Oríyọmí is. Oríyọmí ò ń ṣe just ordinary presenter. He's a psychology man. So but gbogbo ọ̀rọ̀ yẹn pé rádá bá ṣe kíní kan tán yẹn still ó gbàwé ó proofread ẹ̀ ó dẹ̀ rí pé ó sign ó dẹ̀ gbéwé ẹ̀ lé lọ́wọ́. What are you saying? Now don't be surprised. Don't be surprised if that man decide to sell his house tomorrow. Láti lọ fi kọ́lé mi síta. Don't be surprised. Property ẹni. And I say something. Ẹlòmí ni rẹ̀ tó bá fi lé lọ́wọ́. Ó máa lọ fi lé Bàbá Ìjẹ̀bú. Ṣé wọ́n sọ Bàbá Ìjẹ̀bú mọ́ nǹkan tó sọ fún wa láti lẹ̀ wá? Kí ló ṣe yín tẹ́ use brain yín àwọn? Kí ló dé tí wọ́n sọ fún wa wípé ó ń ta Bàbá Ìjẹ̀bú tẹ́lẹ̀ ó ṣe wá jẹ́ náà náà ṣe ń sọ pé ó ta Bàbá Ìjẹ̀bú. Ó ṣe jẹ́ ìsìn náà ṣe ń sọ pé ó ta Bàbá Ìjẹ̀bú. Tó bá dẹ̀ lọ fi ohun tó bá mú ilé rẹ̀ tó bá tà á tó lọ fi ta Bàbá Ìjẹ̀bú Ọlọ́run ti kádàrá pé wáyé wáyá olóṣì nìyẹn. That is it. I don't know, maybe I'm talking to somebody here. I don't know, maybe you are getting my message here. Tó bá ta ilé ẹ̀ òun ló ní property ọmọ Nàìjíríà ló dáwó ẹ̀ fún ọmọ Nàìjíríà ò dẹ̀ dáwó yẹn fún pé kó lè ṣe kíni káwọn lè máa monitor ẹ̀ o àwọn náà fún lówó tó fi kọ́ ilé tó fi bá kọ́ ilé bó tẹ̀ jẹ́ pé yòókù owó ti pòórá. God bless you. Àtẹ̀lé Abraham Oríyọmí mọ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn dìdìrín tó wà lábẹ́ comment section náà mọ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn dìdìrín kan tó máa ń comment nonsense lórí ìgbà tọ́rọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹnomíníà man of God kò yẹ kẹ́ sọ lórí kíní kan okay so ká rò tó ká dákẹ́ lórí ẹ̀. Ìgbà tí Dáfídì tó wu ìwà burúkú tó wù wòlíì Ọlọ́run lọ́ba. Wòlíì Ọlọ́run jẹ́ kó mọ̀ pé ó wà burúkú. And I'm telling you, if life is a social life, Elijah will use social life. Elisha will use social life. Ọmọládé Adédìgbà. Ó dẹ̀ pé obìnrin ni. Tó ọ̀rọ̀ tó sọ lábẹ́ comment section yẹn. Ó jẹ́ kí n mọ̀ wípé ó ṣì ń struggle láti marry láyé ẹni. You are still struggling. Alágbèjúlẹ̀ ni ọ́. So don't worry. A máa fi ẹ́ sí prayer. Àwọn lovers máa fi ẹ́ sí prayer. You understand? Ẹ̀mí wèrè tí ó jẹ́ kọ́kọ́ rẹ̀ gbádùn ayé rẹ̀ yẹn, a máa fi ẹ́ sí prayer. No problem. So now, my message is this to every one of you listening to me today. Kí ló dé tí Àgbàlá Gabriel bá Muyideen pa owó? Tí Muyideen ò lè sọ fún wa wípé totally o, Àgbàlá Gabriel oye báyìí o, no bá mi pa o. Oye báyìí ni wọ́n bá mi fi sínú account mi tó bá mi open o. Kí ló dé tí wọ́n lè sọ tí ò lè sọ tán lè sọ síta fún wa? Kí ló dé tí Àgbàlá Gabriel ò lè sọ nígbà tó pé òun nà lẹ́gba ó na ẹ̀gbọ́n rẹ̀ lẹ́gba? Tí ò lè sọ síta wípé tó mo open account fún Muyideen náà. Mo open account fún náà. Mo dẹ̀ fi 5 million sínú account yẹn náà. Kí ló dé tí ò lè sọ yẹn síta? Àbí òkè gbogbo owó tó bá pa níjọ́ kìíní àná òun náà fi kọ́lé yẹn fún. Òun náà dẹ̀ fi ṣí ṣọ́ọ̀bù yẹn nìkan fún. Come of it now. Iṣẹ́ wo l'Àgbàlá Gabriel ń ṣe tí ó fi ń kọ́ gbogbo Cathedral Church ó ń kọ́ yẹn? Iṣẹ́ wo ló ṣe? Can you please tell me? Ó wá sọ pé òun ló help Muyideen. Òun lórí Oríyọmí ṣe fi stylishly tó fi yan fún yẹn. Òun ló fi stylishly tó fi yan fún. Wípé no. You are helping Muyideen. Ọlọ́run lò yín fún Muyideen. Ọlọ́run lò Muyideen fún yín. Ó ló fi lọ language yẹn fún now. Ìbàdàn ni máa yẹn ó sọ èdè Ìbàdàn nìyẹn. Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ẹgbẹ́ ìdá tó ti ń sọ èdè Ọ̀yọ́ láyé ọpọlọ wọn you know. Tó bá wà very careful wọ́n á ti strike ẹ. So in this regard, ẹ jẹ́ kí Àgbàlá Gabriel ẹ jẹ́ kó lọ sínú àkáǹtì ẹ̀ kì í ṣe lẹ́nìkan ibi tí mo lọ nìyẹn. Ẹni Ṣẹ́gun Samuel mi ò fẹ́ lọ gbogbo level yẹn ni. Oríyọmí ó fọ́ọ̀sì ẹ̀ dé level yẹn ni.
kó tó di pé wọ́n lọ mú fáìlì yẹn jáde document yẹn tó lọ mú jáde kó tó di pé padà wá sign yẹn wọn kò fẹ́ sign document yẹn bọ̀rọ̀ even àtìgbà tó ní kó pass document yẹn lọ ó sì ń tún fúnra kì because that man have target now ìgbà tó build ilé fún Muyideen ó fi ilé Muyideen ṣe business fáwọn aráàlú òyìnbó ni now ẹni ká má sọ̀rọ̀ ṣáà ní sòótọ́ ni ó fi ilé yẹn ṣe business fún àwọn tó wà labroad tó wà lovers ilé tá bá ń kọ́ sínú bí ilẹ̀ ló lọ rẹpẹtẹ lẹ́gbẹ̀ẹ́ yìí ó fi tajà ni ó fi Muyideen make owó ni ogun owó ni tí wọ́n bá sọ pé wọ́n fi yàn ṣe ogun owó kì í ṣe pé wọ́n lò yàn náà pé bẹ́ẹ̀ nìkan ó fi ta ọjà ni ìgbà tó ń ṣe ìgbéyàwó lọ́jọ́ kìíní àná ìjọ okòwò tí wọ́n bá pa ìjọ kó fún Muyideen kí Muyideen lọ fi prepare marriage fúnra rẹ̀ ṣókó yẹn fún Muyideen ẹ wá ń sọ pé kí Muyideen kó má wà psychologically disturbed tó bá jẹ́ ìwọ̀n kọ́ are you not going to be psychologically disturbed kó ralẹ̀ síbì kan kó wá lọ já blọ́ọ̀kù síbẹ̀ kó wá dé lọ́jọ́ kejì wọ́n ti kó blọ́ọ̀kù ẹ lọ ó tún já blọ́ọ̀kù mi síbẹ̀ wọ́n ti kó blọ́ọ̀kù ẹ lọ ṣó máa rórun sùn mọ́ ṣó máa rí oorun sùn mọ́ ìgbà tó ń dáwó fún gbéyàwó ẹ̀ kí ló dé tí ó sọ pé Muyideen ti wà láyé ara ẹ̀ nísìnyí ó ti lòmìnira ara ẹ̀ o àti parí iṣẹ́ pẹ̀lú ẹ̀ o owó tẹ́ bá fẹ́ sọ fún ó yá Muyideen pàká nọ́mbà ẹ̀ kí ló dé tí ó sọ pé kí Muyideen pè àká nọ́mbà fáwọn èèyàn kan lè support ẹ fún wedding yẹn kí ló dé tó yẹ pé àká nọ́mbà ẹ̀ náà lọ fi síta what are we saying here wọn ò fẹ́ kó jáde kó mẹ́ lánàá kán lè sọ pé tó ẹ̀ṣẹ́ rí àní gbogbo èèyàn ọmọ Nàìjíríà Muyideen ni mo gbọ́ sórí live yìí àní bínú sí ṣó ti yẹyin nísìnyí but bó ṣe rí ní condition ẹ̀ ní ṣó ti ẹ̀ lágbára díẹ̀ but ẹ jẹ́ ká donate fún un ká lè kọ́kàn ẹ̀ tún bóyá ọkàn ẹ̀ má balẹ̀. Are you there with me? Kò sí account Muyideen ò ní bank account. Muyideen kéré nínú ayé ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń sọ lọ́jọ́ kìnnà tó gbé Muyideen wá ságbára Gabriel tó gbé wá sí kìnnì tó wá ń gbé ṣó bọ̀bọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn tẹ̀ní ọpọlọ ló wà lórí Muyideen ni ok ọpọlọ yẹn ti wá pòórá nísìn ọpọlọ yẹn ó ti pòórá lórí Muyideen nísìn àbí ó ti wá pòórá ìsìn ló ṣẹ̀ṣẹ̀ pòórá lórí ẹ̀ kò wá lọ́pọlọ mọ́ nísìn Muyideen ò lọ́pọlọ mọ́. kí ló dé gbogbo in fact bàbá Suebebe tẹ́ bá ti fẹ́ mọ̀ nípa tí mo sọ fún yín tó bá rí nínú yín tó lè lọ wá ilé kan bóyá ó máa rà ní bóyá ó máa ṣe tó bá fẹ́ confirm ẹ̀yin dìdìrìn tẹ́ ń gbọ́ mi nínú yín àwọn olóye wọ́n mọra wọn bí wọ́n mọ òtítọ́ they are lovers of truth wọ́n kì í jẹ́ kí omi jẹ́ ẹkún tó bá ń jáde lójú ìbá kó deceive wọn àwọn yẹn ni lovers of truth ẹni tí ó bá ti ń jẹ́ kó mi jẹ́ ẹkún kó distract ẹ kó deceive ẹ kó blind ẹ àwọn yẹn ni lovers of truth ó gbọ́ bàbá àwọn bàbá wa ní àwọn bàbá mi ní asunkún rojọ́ ilé ni máa fi tú ẹlòmíì ní ra ìkó tó rí pómi jáde lójú ẹ̀bọ̀ òun náà ti máa domijé lójú irú yìnyẹn you are not there ẹ sọ fún Suebebe ẹ lọ gba ilé mi fún Suebebe ẹ fi àwọn tó máa bá tọ́jú ẹ̀ ẹ lọ fi wọ́n sínú ilé yẹn kẹ wá sọ fún Suebebe pé Suebebe ó yá káṣọ rẹ ilé ta fún ìwọ ló ní free of charge àwọn wọ̀nyá máa ṣe fún ẹ bẹ́ẹ̀ a máa fún ẹ ní donation kan ó yá sọ̀rọ̀ nípa tó ń pass through nínú ilé Àgbàlá Gabriel níbi tó sọ pé nǹkan fún ẹ bàbá yẹn máa sọ̀rọ̀ but because that baba cannot talk because he's helpless. That baba is helpless. The baba is very helpless. Gbogbo àwọn tá rí pé kini kan they are all helpless. Èmi ò ní kéèyàn má jẹun lára èèyàn. Ibi tí ẹ bá ti ṣe wàhálà ló ti ń jẹ. But don't turn them to your slave. Ó ti sọ wọ́n dẹrú ẹ. That guy is very greedy. That's what I'm saying here. The guy is very greedy. Báwo ló ṣe ní bank account fún? Ó ti jẹ́ pé nígbà tí mo pariwo lánàá. Ọ̀nà ó dẹ̀ tún fi ọ̀nà sórúkọ ẹ̀ nǹkan tó bí mi inú sẹ́ni ní ìsìn o ó tún fi ọ̀nà àwọn tó máa ń pè ní ọ̀nà àwọn èèyàn tó ní ọpọlọ lórí náà máa ń pè ní ọ̀nà Adéṣọlá Olúwọlé Dúrójayé
the only thing tó dùn mí jù ni pé ó ṣeéṣe kọ́mọ ẹ come across comment ẹ yìí ó máa rí pé bàbá wọn ò ní làákàyè ẹyọkan lórí ó máa rí pé bàbá wọn ò ní ọpọlọ ẹyọkan lórí